Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. A kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé, gbogbo bí tẹ́ ti ń wò wá, bó jẹ́ àárọ̀ ni, bó jẹ́ ọ̀sán ni, bó jálẹ̀ ni. Ire ayọ̀ yín kò ní dìbàjẹ́, gbogbo nǹkan tẹ́ dẹ̀ ní Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan. So ọ̀rọ̀ nípa kábíyèsí Olúwo, update yẹn náà la ṣe tún mú wá fún yín. A rí ibi tí àwọn èèyàn ti sọ̀rọ̀, tán ti jáde, tí wọ́n ti sọ bí kábíyèsí Olúwo bí wọ́n ṣe fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí bí wọ́n ṣe dé ipò Olúwo tó fi di wípé ńgbà tán débẹ̀ tán gbogbo àwọn tí wọ́n gbé wọn débẹ̀ gbogbo wọn ni kábíyèsí Olúwo ni wọ́n sọ di ọ̀tá ni wọn ò bá ṣe mọ́. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa gbogbo àwọn nǹkan gbogbo àwọn ìwà tí wọ́n ní kábíyèsí Olúwo tí wọ́n ń wù. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update náà ni a máa mú wá fún yín lórí ìkànnì wa yìí. A dẹ̀ ti mú update wá nípa bí wọ́n ṣe allege bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n ní bàbá Ọọ̀ni of Ifẹ̀ pé wọ́n set àwọn up pẹ̀lú obìnrin. So gbogbo ẹ̀ náà ni ẹ tún máa gbọ́ gbogbo àwọn explanation yẹn lẹ tún máa gbọ́ nínú update tí a mú wá fún yín. So ẹ̀yin tẹ́ jẹ́ fíwáàsí wa ẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé ẹ farabalẹ̀ kẹ́ ẹ bá wa wo fọ́nrán fídíò yìí kẹ́ ẹ gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀nà tí kábíyèsí Olúwo tí wọ́n ṣe di ọba Ìwó. So ẹ̀yin fíwáàsí wa nílé lóko ẹ wá nǹkan fìdílé ẹ ṣeun gan. Ok, bó ṣe dọ́ba ni bó ṣe dé orí àpèrè yẹn ni wọ́n ní problem ní wọ́n wẹ̀ tí wọ́n fi jọba nítòótọ́ ọmọ Ìwó ni kéèyàn má pààrọ̀ kí mi ní fi kún mi ní yọkú ọmọ Ìwó ni wọ́n wẹ̀ tí wọ́n fi jọba táyìn ìgbà yẹn ló wá sí Nàìjíríà sí kò mọ̀ gan kí wọ́n fẹ́ jọba kẹ́ máa wo iṣẹ́ Ọlọ́run kò mọ̀ kí wọ́n fẹ́ jọ kí wọ́n wá yẹn kò mọ̀. ìtàn yẹn ó wá sí Nàìjíríà ní kíjẹ kó mọ̀ lọ pé láti wò. wọ́n lọ pé àwọn tí ò bá mọ̀ ọ́n ṣiṣẹ́ pé wọ́n lọ pé ibo wọn ti ń pè òǹgá ni mo gbà ẹ má gbọ́ ẹgbà yẹn ló wá sí Nàìjíríà sí ọ̀dọ̀ ọ̀rẹ́ tí ó wà tó jẹ́ ẹni yẹn wà nìbàdàn bọ̀bàdàn ló náà gbé dàgbà oyè yóò gbèwò díẹ̀ bọ̀bàdàn ló gbé dàgbà dáadáa lákòbọ̀ inside Basọ̀run time tó wá sí Ìbàdàn tó wá ṣàwà láti Canada síbẹ̀ ọ̀rẹ́ yẹn tó wá jẹ́ ọ̀rẹ́ yẹn ìyẹn wá jẹ́ ọ̀rẹ́ Chief Justice of Osun State tó yẹ ìyẹn wọ́n kàn bóyá family wọn mi mọ̀ bóyá ọ̀rẹ́ ni wọ́n ìyẹn ló wá introduce sí Chief Justice of Osun State Chief Justice of Osun State ó ti di former one báyìí ọkọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni òun náà go through hell ṣó yín bíi pé loneliness ẹgẹ́ẹ̀tẹ̀ pé ṣe mọ̀ ẹ tí òun nìkan kankan ó ṣàníìdí ọkọ ìgbà tó rí Rashidi inú ẹ̀ dùn bó ṣe wá sọ fún Rashidi nìyẹn àti ìtò wà bàdẹ́kà wọ́n ti ń wẹ́ ni tí wọ́n fi jọba níwò bó ṣe gbọ́ nìyẹn ẹ lọ bí ẹ tí ì gbọ́ kankan bó ṣe gbọ́ nìyẹn bó ṣe mú sí woman yẹn lórí nìyẹn woman yẹn dẹ̀ nìkan Arẹ́gbẹ́ṣọlá kan òun ló jẹ́ third sí Arẹ́gbẹ́ṣọlá lọ́sùn state ẹ lọ béèrè àwọn tó bá jọmọ owó Ọ̀ṣun wọn ni mo gbà òun ló jẹ́ third ó ní gbogbo nǹkan tó bá ṣe òun máa ń support wọn kí wọ́n jọ ṣe àpótí kó fẹ́ bo woman ní lórí kò sẹ́ni tí ò lè yóò fẹ́ mi blame woman yẹn tóbìnrin bá fẹ́ mú mi kóbìnrin lè mú mi ṣé mo parọ́ èmi náà lè mú obìnrin bí láì ṣe rí nìyẹn ó ti kó fẹ́ bò lórí ìyẹn ni ìfẹ́ dẹ̀ fọ́jú mo ti rọ́kọ̀ yẹ owó heritage ṣe pé yìí obìnrin ti ń bá parọ́ queen ẹ máa ń láì pé ibi tẹ́ ẹ bá wà ìkíní láì kẹ́ jẹ ko abẹ́ yín lára dì í kẹ́ lọ mọ́kùnrin wá láti ta ni kò bá máa jẹ tó da níbẹ̀ sódà ẹ lè fi pó níbẹ̀ ìyẹn ò fẹ́ wò pé kẹ́nìkan bá lọ bá òun sùn ní àràǹdà Ọ̀ṣun sí ibi tó ti wà tó ti mọ tí òwe yẹn ti mọ ṣóyè yín kó má dìbò bọ́ọ̀mù àtẹniyẹ̀ bá sí wọn kó má dẹ̀ ṣé wúmọ̀ yẹn mo ti gba pátá díẹ̀ mo ti jẹ mọ̀ bó ṣe ní pé ọwọ́ tó rí pé òun ẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó. gbogbo obìnrin ló máa ń fẹ́ kóun rìn jìnnà. kóun rìn jìnnà nínú ẹ̀gẹ́ ẹ̀ tiẹ̀ bó ṣe rí pé òun ẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó ó rí pé ìyẹn ẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó dẹ̀ lóhùn níyàwó fún kọ́kọ́ opportunity ni ìyá ó wá ti wá rí pé yẹn nídìí ó wà ṣí ọ̀ṣun nídìí ọkọ̀ yẹn nídìí tó máa bá gbé yẹn jùlọ lọ́jọ́ orí lóye mímọ́ yéèjì tó fi jùlọ yẹn jùlọ dáadáa ó rẹ̀ rí pé owó burúkú ń bẹ ní ọwọ́ ẹ̀ ẹni tó jẹ́ Chief Justice ẹ̀gẹ́ ẹ̀ tiẹ̀ ó ṣe kó fẹ́ bò lórí wọn bára wọn sọ kó bóra wọn at the end of the day ìyẹn bá gómìnà sọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá pé ẹni tó ń gbọ́ ìyẹn ló introduce ẹ̀ sí Arẹ́gbẹ́ṣọlá tó ti yẹ ẹni tó wà ní Ìbàdàn tí mo ní London based Ìbàdàn based ló introduce ẹ̀ sí yẹn ẹ máa wò bó ṣe ń da gbogbo wọn èpè nìyẹn máa ń gbéṣẹ́ èpè ẹ̀ ló ń jà ẹ̀yìn ò lè mọ ẹ̀ mọ́ gbé èpè yẹn máa já dọjọ́ alẹ́ náà bọ̀bọ́ yẹn náà kò bá sọ̀rọ̀ mọ́ ó lo bọ̀bọ́ yẹn ó tún lo woman yẹn ẹ máa tún gbọ́ ó tún wá lo woman yẹn náà bó ṣe máa Arẹ́gbẹ́ṣọlá nìyẹn Arẹ́gbẹ́ṣọlá ọtọ woman yẹn introduce ẹ̀ sí Arẹ́gbẹ́ṣọlá pé Arẹ́gbẹ́ṣọlá ò mọ̀ rí láti bì kankan ìwé kan jọ ẹni tó ń ṣáà láìkì ni ṣe wọ́n ti believe pé woman yẹn ti sọ́gbọ̀n lòun ò fi ṣe olórí ó níyàwó òun ti kó gbogbo ẹ̀ woman yẹn ti believe 100% ó bá sọ̀rọ̀ débi pé ó dé débi pé mo kẹ́yìn máa dé obìnrin pé ṣé yóò fi jẹ́ ó dé débi pé nígbà kan ìjọba tó ok Arẹ́gbẹ́ṣọlá ló wá lọ pé Ògúndòkun bàbá ọmọ nínú bàbá lọ́wọ́ mo lè fún yín bíi area bíi fada ló jẹ́ sí wọn dà mọ́ dáadáa Ògúndòkun ṣóyè yín
bẹ́ẹ̀ ni sà. màá ṣe fún yín nọ́mbà Ògúndòkun tẹ́ ẹ bá ṣe program tán kìíní mi wà lọ yẹ kọta sí màá sẹ́ndẹ̀ Ògúndòkun bàbá ẹ tí a bá jẹ sọ Ògúndòkun Arẹ́gbẹ́ṣọlá Chief Justice ló introduce ẹ̀sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá ló pe bàbá Ògúndòkun pé bàbá wa ọmọ yín kan wà ó wà ń bí o ní ẹgbà òun fẹ́ jẹ́ kẹ́ fi jọba dandan tó ṣe jọba nìyẹn Ògúndòkun ò mọ̀ directly tó ti yé yí kì í ṣe Ògúndòkun ló introduce ẹ̀ sí gọ́vnọ̀ ẹ ti gẹ́ẹ̀tì bí wọ́n ṣe introduce ẹ̀ síra wọn ẹni tó wà ní Ìbàdàn base tó jẹ́ London base ó gbé London gan British ni ó ló introduce ẹ̀ sí woman yẹn ló introduce ẹ̀ sí Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ gọ́vnọ̀ gbà yẹn Arẹ́gbẹ́ṣọlá ló pe bàbá wa náà àwọn afọbajẹ pé ẹgbà ó ní kẹ́ fi jẹ́ dandan ẹ ti rí bí wọ́n ṣe ń ṣe àwọn lọ́balọ́ba wa ẹ ti rí iṣẹ́ yìí náà ti bẹ́ẹ̀ náà wọ́n ṣe ń ṣe gbogbo àwọn yòókù Fákọ́ ló mú òun o mo lè sọ gbangba káwọn ọmọ òwò jáde sí mi kán ní rọ̀ mú pa. obìnrin yẹn ti báyìí obìnrin yẹn yà. kílẹ̀ ó ti bàjá tipẹ́ torí ẹ̀mọ̀ ṣe gbangba mo ti ń sọ yìí ẹ̀mọ̀ ìgbẹ́ tí máa ń sọ ọ̀kan gan tó bá jẹ́ pa Amẹ́ríkà máa ní ẹni tó bá ní irọ́ ni mo pa kó jáde síta àbí mi sọ bẹ́ẹ̀ ó wá ní rọ̀ mú pa bó ṣe mọ gọ́vnà ni bàbá Ògúndòkun ò mọ̀ gọ́vnà ló pe bàbá lọ́wọ́ fẹ́ ó tún bàbá ṣe mọ́ nìyẹn ó yẹ tún lo bàbá náà nìyẹn tó lo gbogbo wọn ló bá jà ẹ wá ní kò ní ṣe rádaràda ẹ mọ̀ nǹkan gbogbo àwọn mẹ́ẹ̀ta tí mo sọ yẹn ló bá jà wọ́n ì bá sọ̀rọ̀ mọ́. bàbá wa pe ẹ fi gọ́vnà sájẹ́ kẹrin ẹ yẹ fún wa gọ́vnà wọ́n ì bá sọ̀rọ̀ mọ́. ṣé ọba gómìnà sì bá sọ̀rọ̀ ṣá. èmi ò mọ yẹn náà tún náà parọ́ ẹ̀mọ́ mi nípa nǹkan tí ì mọ̀ àwọn mẹ́ta yòókù yẹn wọ́n bá sọ̀rọ̀ mọ́. obìnrin tó parẹ́ ìjìyà tó ó dóbìnrin yẹn ó náwó ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ẹ̀mẹ̀ pé ó máa dùn. ọkọ ẹ̀dá ẹ̀ṣẹ̀ kú ni. náà ṣàmọ̀ loneliness àwọn ọmọ ti lọ àwọn ọmọ ti graduate àwọn ọmọ ti ṣerú obìnrin yẹn kò lè pariwo síta náà ẹgẹ́ tiẹ̀ mẹ́pẹ́ àwọn kankan máa ń wà tó pé o ò gbọ́dọ̀ sọ ìsokú ẹ̀ àbí báwọn ẹ̀jẹ̀ wá pé ìsokú ẹ̀ kú ni ẹgẹ́ tiẹ̀ ó ọ̀rọ̀ dákẹ́ pé wọ́n ti gba pátá di ìṣàwọ̀ ara Canada ó ọ̀rọ̀ débi tí mo ní kí ni wọ́n máa ń pè gardener tí mo ní gbogbo èèyàn tí mo jẹ́ èèyàn ńlá ẹgẹ́ tiẹ̀ pé bàbá ẹ̀ kàn wá láti kò mọ̀ pé sọ́níṣẹ́ ní Canada ni bó ṣe dẹ́ nìyẹn nǹkan tó wù mọ́ ni pé kò sí nǹkan tó wù lè sọ fún ọ̀dà ọ̀mọ́ ni kò sẹ́ni tí ò dá mọ́. orí bàbá ẹ̀ ti dàrú ṣá ó yẹ ṣe pé 58 ni o. ní Rashidi. kò yẹ pé 60 Ronke jùlọ Ronke was born in 1967 January kìnìún wọn bí Ronke ní January sọ pé oṣù ní Ronke fi jùlọ 1967 wọn bí àṣírí yóò ti mẹ́pẹ́ tó mọ̀ ni mo ṣe dàkọ̀ Ronke ìjọba àti Ronke náà sì tó bá ń gbọ́ ó yẹ ti mọ̀ gbọ́ àtùmọ̀ yẹn ní bọ̀bọ̀ ìmọ̀ ẹ̀mí àbí kọ́ wá ṣépè sí pé owó tọrọ owó lọ́wọ́ Ronke rí tí mo rí báyìí tí mo kà. So 1916 ni Allah lẹ́yìn 1916 1944 làwọn àmì ìdókè ṣèrò. ìtàkùn kankan ọ̀gbọ́rí ìtàkùn ọ̀gbọ́rí. ọmọ ọdún mélòó ni yóò gbà náà. kábíyèsí ẹ bá tán gbé fún ọ fẹ́ tẹ. aṣọ àgbà. ẹ máa ń tọ́jú ọba àwọn ọ̀pọ̀ níwò àwọn ẹ̀ṣọ́ wa ni. àmọ̀ yí ẹsẹ̀ àwọn àgbà wa àmọ̀ ẹ̀pọ̀ wọn lé àìsí àyí ẹsẹ̀ àwọn ò ní dépo lé ẹ lórí. ìmọ̀ rántí ẹ̀ ní àti dáadáa àti máa dépo lé bàbá ńlẹ̀ yẹn lórí yẹ̀yẹ́ ni. ọtọdún ìsànù Ọlọ́run ló fi ọmọ ọkọ. àti máa da ògógóró lé bàbá rẹ̀. Lovers all over the world ọ̀rọ̀ lẹ ti gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ bí iṣu ṣe kún bọ́bẹ̀ ṣe pa gbogbo bí kábíyèsí Olúwo bí wọ́n ṣe dórí oyè gbogbo ẹ̀ náà lẹ ti gbọ́ lẹ́kúnrẹ́rẹ́ sọ yín tẹ́jẹ́ fi wá sí wa ẹ comment ẹ jẹ́ ká mọ opinion ti yín nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Ìwó and then most especially nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí àwọn ọba tí wọ́n fi ń jẹ ní àsìkò sìn tí ojú ti là because àwọn kan sọ wípé kò kí ń sọ̀nà tó tọ́ ni most of àwọn ọba yẹn ni wọ́n fi ń gbà dórí ipò pé that is why tí wọ́n ṣe mọ́ ń lò pé àwọn míì agbára òṣèlú ni wọ́n ní àwọn míì ọgbà lùmọ̀kan lóyún ni pé kò kí ń ṣàwọn gangan ní fámú so ẹ jẹ́ ká mọ tí ẹ ní
tẹ́ rí sí ẹ̀yin tẹ́ jẹ́ viewers wa nílé lóko. So I appreciate the support yín so far. So we love you all. Thanks for watching.